bá ti rísìkì ẹ̀ débi ikú ọlọ́run náà fi okú ọmọ àpò gbìyànjú ni ọmọ àpò gbìyànjú ni nígbà nìyẹn fún mi adérí tẹ́lẹ̀ olùmọ́nà ìwọ ọlọ́run ọmọ mi kú ìwọ ló sì pa yẹn pọ́ bá pa ní ó dísàpọ́ǹtì mi o àsóhun náà gbọ́ pé ọmọ bá tiẹ̀ lọ ọlọ́run nígbà tí wọ́n bá dé bẹ́ẹ̀ wọnà dé iná ọlọ́run mo pè é dédé kọ́fọ̀ bẹ́ sí lọ́rùn kọ́ máa du ọlọ́run mo ní wọ́n dùrá yìí mà. kọ́dí sọ́dọ́kítà rúbúyá. alátisẹ́. iná kàdáàlì kàná jísí lóòsì ní iná. ọlọ́run Ibrahim òkú ọmọ ṣe bọ́ọ̀ ní ìrẹsẹ̀ ṣe náà ló ṣe fún mi ilé ọkọ̀ sí mi lẹ́nu àti wà tọ́mọ rẹ̀. iná àdàláwọ̀ ìbàláwù lùbí. ọlọ́run ní iná àṣàláwọ̀ ìbàláwù lùbí. àdáwò tó tóbi mo fi kọ́ kí ní ọlọ́pọ̀ ọmọ tó bí. bàbàdé iná àwùbí sí mú iná sí. ọlọ́run lé mi èé ṣe pọmọpọmọ fàdé iná ìgbàgbọ́ yìí ìsìnkú ìdásí agbòtẹ́nì kan òbí nìyẹn ọwọ́ sẹ́jáde ọlọ́run nílò fi rọ́pò Ismaila. wàtàrà kìnnà lẹ́yìn ìbílẹ̀ àkìrí. ọlọ́run ní tí wọ́n ṣe yìí tára kan alẹ́ ìfilẹ̀ ní ọgbà àwọn tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ bí wọ́n ṣe máa ṣe nìyẹn. sàlámù ní àlá Ibrahim. ọlọ́run mo fọlá kí ọ Ibrahim mo fọlá kí ọ. kàdáàlì kàná jísí lìmúsì ni. ọlọ́run ní okú ọmọ ṣe bẹ́ẹ̀ ni réṣèṣe náà ló ṣe yìí o. iná mi ní ìbàdìdá ni mo mi ní. ọlọ́run ní Ibrahim yẹn mí ní ìbàdìdá ni mo mi ní. inú àwọn ẹrú wa tó gbà wá gbọ́ ni ọlọ́run ní sọ̀rọ̀ rẹ̀ mú o àwọn èèyàn ti kọjá láyé kọ́lọ́wọ́ sànú àwa náà ni ṣéwù ni kíní kan ní ọlọ́run ti gbẹ̀rí ẹ̀jẹ̀ àwọn kan nígbẹ̀rí wọn jẹ́ yìí. nínú ìbádìí ni mòmìnì ọlọ́run nínú ẹrú wa tó gbà wá gbọ́ lọ́wọ́ tó rà ṣèdánwò fún ó sì pass. tàràkínà ń lóbi léyà ọdọọjọ́ ọdún sẹkiri. wọ́n sẹ́kiri bí ayé mi là. ọlọ́run ní ẹgbàá léyà kẹfìn láti jọ́ tí wọ́n pa Ismaila bí Ibrahim bá pa Ismaila ní àkọ́bí kálukú aláàmọ́ pa. wọ́n sẹ́kiri bí ayé mi là. sẹ́kiri fi ayé mi láì. sẹ́kiri ọlọ́run ní ẹ máa rántí. èyí máa ń rántí ni. Inna fi dhalika. láyà àti likulli sabbarin shakur. ọlọ́run ní kẹ́sẹ̀ tọrọ rùn ayọ́míláì àá máa ń rántí ni bí ọlọ́jọ́ tẹ̀ nábì lọ Israel wẹ́n ní rock sọ́jọ́jọ́ rọrùn fún ni ọdún làwọn afáàpè ní amòlè ó sì ọdún ìbànújẹ́ fún ànábì tá ànábì ti ròpin gbogbo nǹkan ti black fún ànábì ìyàwó ẹ̀ kú gbogbo nǹkan bá nǹkan kan ò ṣe mọ́ gbogbo ẹ̀ dúró òun náà wá ń jẹ rẹ̀ wò yí pé ọmọ pé máa ń dé àkókò kan náà ayé yẹn tí wọ́n máa bìrà rẹ̀ pé sí wọ́n rán mi sá. ìwọ́tọ̀ ọjà àfa bóun ti sẹ́ kan ọmọ ní sọ́nà mo sì wà yìí. ọjọ́ ìbànújẹ́ ó gbogbo ọ̀nà tí ìmọ̀lẹ̀ gbà wá yóò di gbogbo ọ̀nà tí fọkànbalẹ̀ gbà wá yóò di gbogbo ọ̀nà tí ẹ̀jẹ̀ fi rà pẹ̀rẹ̀ tí máa fi yà láyà balẹ̀ bígbà tátẹ́gùn 6 gbogbo ẹ̀ wà 6 nígbò 6 fún ànábì bẹ́ẹ̀ tán ẹ̀mí ẹ̀ ti wá fún pépé àsìkò tọ́ta sì máa ń yọ ọ̀yàn ni wọ́n wá ń yọ̀ mọ́mọ́ ọlọ́run ti mú gbèrègbèrè ẹ̀ àwọn ọlọ́run èrí jìbìrì ìlú bì kan òkúrọ̀ á sọ fún yín pé ọlọ́jọ́ ọlọ́run ní nǹkan bẹ lẹ́yìn kan. wàdúrà. ìjọba lọ fẹ́ lọ. wọ́n lè ní ìsàsàjà. subhanallah sí o. subhanallah sí àṣíránì. àbí àbúrò ilé ìlà òmìnira ló máa ń sí nílẹ̀ àbí ìlànà máa ń sí nílẹ̀ àkìsà. alẹ́dì bárakínà àwòlàwò lè lórí àwọn mi àyà àti náà iná ọwọ́ àṣẹ̀mí olùbọ̀sí. gbogbo ibi tó o bá dé ní gíga láyé àbí tó o bá rí lóore má jẹ́ ogun ọ ìtọ́jú bẹ́ẹ̀ lọ́nbẹ lọ́dọ̀ ọlọ́run má yọ̀ má dúpẹ́ lérí ẹ̀ ni sígbà yìí ànábì sẹ́yìn fẹ́ jẹ́ ànábì ó ti jẹ́ ànábì
àbájá ìfẹ́ jẹ́ ni ṣé oore ká tó kẹ́yìn ọjà ànábì ọlọ́run gbogbo nǹkan wá sí àti tó lù yí jẹ́ ànábì òun lọ tún bẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni máa bọ̀ wá. subhana lẹ́tí asra. alladhi asra bi amrihi laylan min al-masjidil haram ila masjidil aqsa alladhi barakna hawlahu. ọlọ́run ni a mú kó Mákà ń ẹ mú lọ sí Kudus wo ni láti barakina awlahu tọ́pẹ́ àlùbáríkà bẹ́ẹ̀ òun làwọn àyè kan tí wọ́n bá ń sọ táwọn mí ọmọ rò pé àsọjú yìí ti pọ̀ jù àwọn akọ́dà ní ọlọ́run ló wí. ẹ bá ní Ìlọrin ìlú àlùbáríkà ni ìlú àwọn afáàní ó ní ìlú òní ọ̀la àlùbáríkà rárá Ìlọrin ń kọ́ ọjọ́ orí Ìlọrin gákẹ́rì bàbá sí Ádámù ṣe bí sáwọn ìlú mi tó ti síwájú rẹ̀ àwọn tọ́lọ̀ ń yọ ń bẹ̀ láwọn afá àwọn náà ni àwọn náà ní bárakínà wà. alladhi barakina linuriyahu min ayatina innahu huwas sami'ul basir. àwọn ànábì ọlọ́run tọ́lọ́run yọ ní Kúdùsì alladhi barakina àwọn ànábì ọlọ́run tó yọ ní Kúdùsì wọ́n pọ̀ lọ́jọ́ kọ́ lọ́wọ́ máa rìfáà sí Kúdùsì pé bárakínà awlahu. ọlọ́run ni mo ní kó ń bẹ́ẹ̀ ń máa bọ̀ wábi tó wá pé bárakínà awlahu. tẹ àwọn ànábì ọlọ́run àwọn bíi rẹ tí wọ́n ti lọ kó tó dé wá fíṣítì wọn. barakina awlahu. wọ́n nìkan bá dáwà ń bẹ̀ wọ́n bọ̀ wábi wọ́n wo bí àwọn tó ju ẹbí tí wọ́n sùn sí bárakínà awlahu. ọlọ́run ní bí linuriyahu min ayatina. nínú riyahu min ayatina Al-Qur'an nídìí tó o bá ń kí ọmọ wa tọ̀ wọ́n ìtí òní ó gbéra láti Mákà kọ́ ẹ pé Mákà ni ó ti lift wọ sánmà bí ìgbà tí plane tẹ́ ẹ bá fẹ́ travel yóò máa taxi lórí támákì ó ti níbi tí wọ́n máàkì fún tọ́ pé bẹ́ẹ̀ ni ó ti gòkè kò lè gòkè níbi tó ti bẹ̀rẹ̀ ń bí kò lè gòkè Mákà nítorí ẹ̀mí àwọn tó fẹ́ fi gòkè ò sí mbẹ́. alladhi barakina awlahu linuriyahu min ayatina innahu bárakínà ọlọ́wọ́ ibi àwọn bárakínà ọlọ́wọ́ wà ló tó lè lífti. obìnrin ní tábàkì bọ̀ kẹ́yìn àbí tó ti lè lífti lọ sọ́dọ̀ ọlọ́run tí ọlọ́ sí sẹ́mánìyà ọlọ́run lọ nínú rẹ̀ àwọn ayatina. ọwọ́ adé sẹ́mà ọwọ́ abẹ́rẹ́ sí ní rami ọlọ́run wá fámi oríṣiríṣiríṣiríṣi hàn gbogbo àwọn ànábì ọlọ́run ọba tó ti lọ kó tó dé ànábì Nuhu ànábì Ibrahima ànábì Adama ni ànábì Musa ni ànábì Yisa ni gbogbo iye àwọn ànábì ọlọ́run wọn wá tóbi bá. ọ̀rọ̀ àwọn yòókù ibẹ̀ lọ́lọ́run tí wàá fi gání wọn wá ní marhaba ìmáàmù wa wọn náà láti ń retí líìdì wa kó líìdì fún wa kírun fún wa ìmọ̀ àríwá pé hìn Musa tó ti wáyé tó dé Nuhu tó ti wáyé tó dé Ibrahima ti wáyé tó dé anabi Iliasu ni anabi Ismaili ni anabi Adamu ni ali Esau ni Yakubu ni tó ní gbogbo wọn tẹ́ tó bìbà tó wá ní wọn níbi ọkẹ́ tí kókó balẹ̀ ní ti ń gbé bọ̀ wá àwọn ó ti digest ó ti gbàgbé ẹ̀ anabi yóò pé bí ó pin sínú wọn á tún fún láàyè máa sọ̀rọ̀ ìwáfà ìsọ̀rọ̀ wá dìrun béèrè o ìrun 50 ni mo lè dínkù ìrun 70 ni wọ́n dínkù okùn wákàtí márùn-ún sẹ́mínà tó lẹ́nu àṣẹ anabi oko ti tán ó tún fún àwọn nǹkan míì hàn ìgbà ọlọ́run wá fẹ́ fi hàn àwọn tó wá fi hàn Kùránì máa ti tafsiri ara wọn padà sí Suratu Najmi. Najmi là wá adala sọ ibùkún wa máa gà wá bàbá yẹn ti wà nílẹ̀ àwa ìní wà ilà wà yúyú wa alámọ̀hún ṣẹ́jí dùnú wà tún bí láti máa ṣàwá wà wúwa bí lùmú kìrì àlá fúnbẹ́dàdà bàtàdàlá fàkàdà kọ́ bá kọ́ sẹ́ni àwàdìnà wà wá ilà àbúrì ìmọ̀ àwa sákàtà bá lù wá tùmọ̀ rọ̀ ha àbàtùmárù dàwù àlámà yàrá àlàkọ́jọ́ra àwọn nẹ́sìrátà ní òkúrọ́ ìdá tìdírátì ní mọ̀tà ìdá ajá nàtúndé lọ́wọ́ ìsìyàgíjá tìdírátà máa yàgíjá máa kẹ́lì bá sọ̀rọ̀ wà máa tọ̀gá àlàkọ́jọ́ra àmìrí ayé bí ilé kòmòrò àlàkọ́jọ́ra àmìrí ayé tí ó bí ìlú kúmùrọ̀ wọ́n gbé wá ní sọ́ọ̀tù Israel pé núri àyàtì kódè rí àwọn àmì wa kọ̀ wá sọ àmì ọ̀hún nájìmù ló ti wá tọ̀wọ̀n àmì náà lẹ́
ó wá bẹ̀rẹ̀ sí ní kà najim النجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى ìrìn àjò bẹ̀rẹ̀ nu dànà فتدلى kò sí fẹ́ nìkan síwájú ẹ̀ rí kò sí nǹkan tó kúríbà kò sí ohun tó kúríbà. ọwọ́ alẹ́gbẹ̀ẹ́ tó tóbi o tún wà kankan ò ní àmọ́tẹ́kù. ثم دنا فتدلى ẹgbẹ́ ọlọ́run kúríbà fi tó fi mọ̀ pé kò sí tó tó ìjọ tí fìrì ọ̀nà tó pe àwọn èèyàn rẹ̀ ọ wá ní pé ẹ̀yin alágbígba ẹ̀yin tẹ́ ẹ máa dán pa ẹ wá pidán orí ń bẹ́ àwọn wá ń bi fìdí ọ̀nà pé tá a bá wá pidán yìí fún ọ̀tán àdìkọ́sọ̀tì kọ́ tá a bá pidán yìí fún ọ̀tán kí ni tó fẹ́ fún ilé ìsìn pa àwọn. àwọn èsè pápọ̀ gift ni ẹ̀sán wo lọ fẹ́ san fáwọn táwọn bá pidán yìí fún ọ̀tán èso. فلما جاء السحرة قالوا لفرعون nígbà táwọn òpìdá dé olóhùn ọlọ pàǹ tó mọdé pa wá nígbà gbogbo wa dé wọn sọ fún Fíráúnà yìí pé. أئن لنا لأجرا إن كنا نحن الغالبين. ìjẹ́sà ń bẹ fún wa bí. báwa la bá borí lẹ́yìn tó ní àwa ṣe pẹ̀lú Musa káàánú òpìdá tó wa ká fi gbé idán tiẹ̀ mi ìjẹ́sà ń bẹ fún wa tó sàn fún wa. قال نعم Fíráúnà níbẹ̀ ni ẹ̀san wà. وإنكم إذا لمن المقربين. ó ní tẹ́ ẹ bá ti fi lè ṣe tẹ́ wíìnì ẹ máa ń wò mí lókè báyìí ní ìwà rẹ̀ wájú òkú tì mí. kúrìbà kò jù bẹ́ẹ̀ lọ. سبحاننا فتدلى. Ànábì àti Ọlọ́run wá súnmọ́ra wọn pẹ́kípẹ́kí inú àmì فكان kábà kọ̀ọ̀sẹ́ قاب قوسين أو أدنى. àwa mọ̀ láàrin ọrùn àtọfà tí wọ́n súnmọ́ra wọn dé bí wọ́n ti súnmọ́ra wọn gbá Ànábì àti Ọlọ́run ṣe rí nìyẹn. فأوحى إلى عبده ما أوحى. Ọlọ́run ní ìwọ́n nù ní nǹkan tí ò sí jìbìrì nínú bẹ́ẹ̀ mọ́ ó ti ju agbára jìbìrì nínú lọ. Ibẹ̀ yẹn kò sí ẹ̀kẹta àmọ̀rànmọ́ ó kọ Ànábì àti Ọlọ́run ọba nìkan. ما كذب الفؤاد ما Ọlọ́run ní رأى. ìtẹ́mi Ànábì gánì ní kò sí rọ́ńbẹ́. أفتمارونه على ما يرى. lẹ́yìn tó lòun rí ni ẹ máa ṣe èméjì ń bẹ̀ bí. ولقد رآه نزلة أخرى. àwọn àmì tó lòun sọ ní sọ́ọ́tù Ísírẹ́lì ni inú ọdún násírẹ́tì lòwúrá Ọlọ́run náà fi hàn. عند سدرة sísọ́ọ̀tù المنتهى. mùtàhálà Ọlọ́run náà fi hàn. عندها جنة jàǹdàtì màwá المأوى. a fi hàn. إذ يغشى السدرة ما يغشى. nígbà tó ti sá sínú malẹ̀ yẹn tí wọ́n ti ṣubú lura wọn. ما زاغ البصر وما طغى. Ọlọ́run ní ságal basọ̀rù ìtọ́jú ànábì yẹn kátàràtì owó ságal basọ̀rù kátàràtì ọ̀fà ànábì wà má tọ̀gá bẹ́ẹ̀ ni òsì tayà lánàá gbogbo tí ń sọ. لقد رأى من آيات ربه الكبرى. Ọlọ́run ní gbogbo ń tọ́wá ní ìhun kékeré ni ọwọ́ ní àyàtò rọ́bì الكبرى. kí ni àyàtò rọ́bì kúbọ̀rọ̀ Allah ọ̀gá ni Ọlọ́run rúyàtòlá ó rọ́lọ́run báyìí kẹ́nìkan ò rí rí. tẹ́lẹ̀ kò rí níbi fọ́ rẹ̀ ṣé bí Musa lòun fẹ́ rí lọ àráfù Musa fẹ́ rí ọ fẹ́ gbà pọ̀ ọ fẹ́ gbà lórí yẹn máa ní ká náà tó dé ọ máa ń sọ yí sá ẹ̀ anábì Musa máa ń sọ fọlọ́run yí pé wọ́n lọ́hùn ó ní ó ṣeun Musa ni ní sọ́tò àráfù ọ wá ní olówó ọlọ́run ó ní èrì mi. أرني أنظر إليك قال لن تراني. ó ní Musa ní jẹ́ ẹ̀mí ọ ọlọ́ni لن تراني. kèése لن تراني. ọlọ́ni ò lè rí mi láéláé ولكن انظر إلى الجبل ọlọ́ni tó ṣe déédéé rẹ̀ máa wò kéwú فإن استقر مكانه فسوف تراني. ọlọ́ni tó bá báláǹsì lára òkè sọ́fà ọ̀fẹ́ ìyá tọ́wọ́ adémi ọlọ́run. فلما تجلى ربه للجبل جعله دكا.
ìgbà tọ́lọ́hún lápá sára òkè nígbà tí ara sán tí màálẹ̀ dé gbáà. wàtàrà Musa sọ ikọ́. Ànábì Musa bá ṣubú lẹ́ni tó dákú ó ṣubú ó bá dákú. Alámà bá kọ̀kọ́ lásùwà náà túbùtù ilẹ̀ ìka wà ní àwọn olùwàlólè mọ́mí. Ẹgbẹ́ tó jí mi tó ṣubú sí tọ́ ọ̀nà o. Èmi lẹ́ni ọkọ̀ gbà fúnra Ọlọ́run. Torí Musa. Ọlọ́run sọ pé Musa. Ìní sọ̀fẹ́ ìtúbà lánàá sí bírísà láti wà bí gàlámì. Ọlọ́run ní gbóhùn àbá tiẹ̀. Ìsàfẹ́ túkà ọ̀sọ̀ lẹ́sà. Àlànà sí bírísà láti. Ọlọ́run lẹ́dàá mi pọ̀. Mo wá sọ lẹ́sà lẹ́rẹ̀ ẹ̀wọ̀n ẹ̀dá mi. Bírísà láti. Mo fún ọ níwèé. Wà bí gàlámì. Mo ní ọmọọ̀rọ̀ sọ láàrin wọn. Àkúnsí máa dé ìtúkà kún. Nínà sàkírì. Nínà sàkírì. Ọlọ́run gbà mú kò sì máa dúpẹ́ Musa, máa dúpẹ́ wọ Musa. Owó orí. Àkọ́dìrà mi ní àyàtì rọ̀bì. Àyàtì kúbọ̀. Àyàtì kúbọ̀ lọ́wọ́ ni pé ànábì wa gani Ọlọ́run ní Isra wal Miraj. Ìgani Ọlọ́run ọba ni àwọn àmì tọ́lọ́run fi hàn án ní ìsíwájú àwọn ìmáàmù ìgbàrún wa lọ́jọ́ kí ànábì ó sòrun má Isra wal Miraj tàwa mùmínì pé iná lè ṣe. Àdìsọ yìí ó ní asọ́látù miratil mumin ó ní irun òun ní miraj mumin tó o bá ti ń kírun tó o mùmí bá ti ń kírun òun ní tó o máa fi gòkè bá o bá ti mọ̀ ọ́n kí sí lẹ́mí tiẹ̀ náà ọmọdé àgbà ẹ̀mí rẹ̀ ọmọdé àgbà tẹ́mi ẹ̀ bá dàgbà dé stéèjì kátá wọ́n náà ọmọ gba mẹ́sẹ̀gì. Ìsọ̀kalẹ̀ àṣeyọrí Isra wal Miraj yẹn ọdún ní ń já sí. wọ́n ṣàkírí omi àyà mi náà. àwọn ọjọ́ téèyàn rántí nínú ayé nìyẹn. ìpè èèyàn fẹ́ celebrate bàbá celebrate 40 years yìí gbé àwọn ọdún kan tó ọba ti wo àṣeyọrí èèyàn rántí ẹ̀ ni. lérí kí làwọn máa ń ṣàṣeyọrí sí ètò èèyàn máa ń ṣàṣeyọrí sí máa ń pọ̀. kọ́dà lè ní àmà ṣàṣeyọrí nonsense. Àìnídìí àmọ́ táwọn ṣàṣeyọrí sí ìtótó kéèyàn sọ pé mo ṣàṣeyọrí ni àmọ́ skul èèyàn máa dá skul lẹ̀ àmọ́ kò sí ìtótó lè kéwù kò sí ètò lè tẹ̀lé kéwù nítorí pé kí ni òfin sí ètò tó lè kéwù ilé kéwù ni a máa fi ṣe dìfáwù fẹ́sìn gbogbo tó bá fẹ́ kọ́ ẹ̀sìn ilé kéwù ni wọ́n ti kọ́ ni òun lọ́fọ̀ kan nínú àwọn alákatakítí ẹ̀sìn global bí nǹkan kan ń pè wọ́n ní 60 sẹ́yìn ló ti sọ o ní sọ yí pé tẹ́ ẹ bá fẹ́ kọ́ńkà àwọn mùmíní àwọn mùsùlùmí yẹn ẹ gba nǹkan mẹ́ta lọ́wọ́ wọn wọ́n á ní kí nǹkan mẹ́ta náà ó lè gba Kùránì lọ́wọ́ wọn gbogbo ọ̀nà kí lẹ́lẹ́kejì ẹ gba Káàbà tí wọ́n dájú kọ̀ lọ́wọ́ wọn nígbà tí ó mẹ́lẹ̀kẹ̀tẹ̀ wá ó lè gbá sí àrí lọ́wọ́ wọn. kí ló bí àsíárì ń jẹ́ ilé kéwù torí àsíárì òun ló pòdúsì àwọn ọmọ gbogbo ilé kéwù tí ó bá ṣẹlẹ̀ láyé àsíárì ni wọ́n máa fi kọ́pì. òun ló fà sọ pé àwọn àsíárì náà níjọ́ táwọn náà bá dé ojú kan táwọn pe gbogbo ayé ni nígbà wọn fẹ́ celebrate 1000 years táwọn ti wà. 1000 years táwọn ti ẹ̀ 60 táwọn èèyàn tí wọ́n ń gbàmọ̀ lọ́dọ̀ àwọn táwọn sì ti ń produce ọmọ kéwú láyé wọ́n celebrate ẹ̀ torí wọ́n rí pé iṣẹ́ tó ṣe celebrate ní ilé kéwú ní nǹkan tó yá pé tọ́lọ̀ ń bá fẹ́ dá sí láyé tí mẹ́ẹ̀dá sẹ́kù kò síṣẹ́ tó tó ìgbẹ̀yìn ayé ni láìláìláìláì mùrídìmùrídàdé kò sí ti màrídù ní jẹ́ bẹ́ẹ̀ màrídù kò sí ti ìgbẹ̀yìn ayé ìgbẹ̀yìn ayé ni
mùrídìí kan dé wá bọ̀ inú rẹ̀ dùn kó lérò lẹ́yìn wọ́n ti túká ọ̀mọ̀ ní torí tí ọ̀jẹ̀ wo túká nígbà wọ́n kàn òtútù mú wọn gbà wọ́n wá kó fáwọn lásọ ni. Ó gba aṣọ ìbora tẹ́. tẹ́ bá ti gba aṣọ ìbora tẹ́ tó tún bá ti lọ wọ́n ṣe báyìí báyìí sí ọ ni. ẹni tí ò bá ti wá mà yíhun níjọ́ wọn bá ṣe báyìí báyìí sí nínú rẹ̀ máa ń bàjẹ́ nínú rẹ̀ ó sì bàjẹ́ sí mùrídìí kan dọ̀dọ̀ rẹ̀ yóò fẹ́ràn rẹ̀ tó ẹni tó kàn kéwu. ọgbọ́dọ̀ máa tọ́ ma ní lọ́ba yà àwọn ọlọ́mọ wìdú ọmọ wọn bí ẹ máa bọ̀ wálé. so òun níṣẹ́ ilé kéwù yẹn níṣẹ́ tọ́jẹ́ odidi iṣẹ́ láyé tó a fi lè dìfẹ́ǹdì ẹ̀sìn ẹni tó bá ṣèyí wọn tó níṣẹ́ òun ṣe láṣeyọrí bí ọba ti sọ ṣe yọrí nísìnyí ó tọ́ pẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ sí àríwá sọ pé àní 1000 years ní ẹni tó fi wá mà ipò òun níṣẹ́ àrùkọ́ni wa pé làkàdìmá nà ń gbọ́ alàlùmínà ìsìbáàtà fi rọ̀ṣùlá mínú yẹtìlú aléhìm ayati wọ́n ìsàkí wọ́n alìmọ̀lì kìtàbà wàyọ̀ alìmọ̀lì kìtàbà wà lè kíma wà ń kánú mi kọ̀bílù láfi dọ̀láàlì mùbí kìtàbà wà lè kíma ẹ̀mọ fẹ́ ló ń bẹ́ òun lórí ṣiṣẹ́ pé èyàn celebrate pé àmìyà kéèyàn dá lè kéwúlẹ̀ ojú sẹ́ni ẹ̀kejì ó fi defend á fi defend ẹ̀ sí wa ẹlẹ́ẹ̀kejì tí lè kéwú wá jẹ́ pàtàkì òun ni pé gbogbo skul mi tí wọn bá dálẹ̀ kò lè kọ́ wọn ní mọ́ra ilé kéwú ní fọ́mọ ní mọ́ra knowledge ọ̀tọ̀ kò síbi tó ti lè rí wisdom ọ̀tọ̀ kò síbi tó lè rí torí wọn ò lè kó lẹ̀ wọn èkó wisdom lẹ̀ lọ́jọ́jọ́ ọgbọ́n kan sọ pé ràyè tó lè hákìlá. lámú yàgùnrin ti kábà wàlámú kìsàmù àdàdí sinina wàláwó anna sinina takọ́ sàmàtì wú àwàlẹ̀ àbá wà sùbàtà àlìbàlìlà àwàlẹ̀ àbá wà sùbàtà àlìbàlìlà. ó ní ràyè tó lè hákìlá. ó ní mo rí làákàyè. lámúyá kùnì ti kàbá. kèése nǹkan tí wọ́n dìbò yàn ní làákàyè. wà lámúyá kò sáàmù àlà àdáde sí ni. wọ́n èsì fọdún pé. wà láwọn àná sí ní ìdàtàkọ́ sàmàtì. ọdún tó bá jẹ́ pé ọdún ni wọ́n fi pín tá ń pè ní wisdom tá ń pè ní làákàyè ni. àwálé àbá wà bàtà ìbàdí. ó ló gbogbo àgbàlagbà tó lọ ohun eré àwọn ọmọ kéèké wọn ọba ti kó lọ àbámọ̀rọ̀ mi kéèkà tó là ń kà ní mọ́. ọlọ́run ní fún yẹn léyìn pé wọ́n máa ó tẹ̀lé èkì mọ́. Wàkọ́dí tí a fẹ́ ìrànkẹ́ sí àbámọ́tàdàrú ilé olórí àlùbáàbí. Wọ́n ẹni skul ló ti lè rí ìwù. Àmọ́ mọ́ra ilé kéwú láti rí lójọ́ pé ilé kéwú tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá ti bá mọ́ra mọ́ ó ti di iléèwé. Ó ti di iléèwé. Ìwà ni wọ́n ń pè ní mọ́ra. Ìwà sílẹ̀sìn. Ilé kéwú tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá ti bá wà ń bẹ́ẹ̀ tí ọ̀sẹ̀ sì ń bẹ́ẹ̀ ó ti di skul. Ọmọdé kí wọ́n gbọ́dọ̀ ya tọ́ọ̀dù. Ọmọdé kí wọ́n gbọ́dọ̀ ṣe court. Ọmọdé kí wọ́n gbọ́dọ̀ máa ṣe yahoo yahoo. Gbọ́dọ̀ báyìí wù lè kéwú. Ọmọdé kí wọ́n gbọ́dọ̀ máa mugbó torí pé wọ́n bá mugbó ní fi máa rí tíráàkà ilé ìwé nu kéṣe lè kéwú. Ọmọdé kí wọ́n ti gbọ́dọ̀ máa mutí. Ọmọdé kí wọ́n gbọ́dọ̀ máa ta bàbá Ìjẹ̀bú. Àwọn tún pè kan níbẹ̀ tí Nàìjíríà bí kí wọ́n pè. Kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nítorí tí wọ́n máa ń kọ́ nílé kéwú ní kíni mọ́ra tá à ń pè níwà. Ìwà àwọn ní gbọ́dọ̀ ní tí ó yàtọ̀ mọ̀ pé àwọn àǹfààní ilé kéwú ọmọ bá yà pátá wọn ní ẹmu làgbàdì. Kí wọ́n kọ́ kéwú bọ́n bá yà pátá wọn ni ẹmu lọ lé kéwú báyìí àwọn bí ìpètò wa ti délé kéwú yẹn tí wọn bá fọ Ọlọ́run mọ́ tí wọn bá fọ ànábì mọ́ ìmọ̀lẹ́ ó dègbà ya rẹ̀ ìmọ̀ bá fẹ̀sì tírẹ̀nì ẹ̀ ìmọ̀lẹ́ ó dègbà ìmọ̀ bá ọmọ wálé kéwú lónìí tó wá burú ju ọmọ tá a mú wálé ìwé lọ alẹ́ asaf.
La ilaha illallah. torí èyí tó fi jójú ṣẹ́jú ń táwọn míì ṣe lọ́nu tẹ́ ẹ bá ti wá ṣe bẹ́ẹ̀ tọ́nà bá ti fún un láti yọrí tọ́wá kọdún tọkọdún tọ́ba ti bá a débi kíni tọ́wá bá a débi 40 ọdún pé. Zakiri wọn bí ayé mi láyé iná bí sàlìkà ayé àti lìkún ní sọ̀bárì ṣàkúrì. aláàmọ́ra ní àsìfò ẹ̀ o. alámọ̀mọ́ra. wọ́n bá bí bàbá wa nísìnyí ẹgbẹ́ kí lójú yín rí tẹ́ bá ní ó ṣèwé ẹkún ní òfin yọrí ẹ̀ pé bàbá àtẹ̀fẹ́ ìtafíù yín níbi ẹ̀ tí wàá bẹ̀rẹ̀ yìí náà báwo lẹ ṣe ní tẹ́ fi débi bọ́bá sọ́dà nìkan ẹkún ní ìparí ẹ̀ nítorí ntí ò ṣe sọ lọ́pọ̀ jù. àmọ́ báríkà yín bó ṣe ṣe yí tó ṣe yí tó ṣe yí tó ṣe ẹ yé ẹ̀yin tó kọjá pé kò láyé ní tí wọ́n ní kí ni lágbájá wá ṣe láyé ìtọ́ wá ṣe láyé òun ní ọmọ fi ṣe ọ̀rọ̀ rẹ̀ ó ní bàbí dùnìyà. bàbí dùnìyà ìdámẹ́lìmọ̀lì wọ́lá wàgàbà nàásù wàtàṣà tùrọ̀ bàtà sọ́lá àbàdà ìlú ìrìnàṣù wàhálù nàásì máa dáadáa àlìjà wá bá. tọ́jà kó ti fèsì ilẹ̀ kó tó lọ ẹ̀yin ti rí sẹ́sẹ̀ ti fèsì àmọ́ kètò ẹ̀ ní ti lọ níṣẹ́ o àwa náà ní ti lọ níṣẹ́ o gbogbo ń tẹ́ fi ṣe ọ tẹ́ fọwọ́ yín ṣe ní wàhálà èyí wọn yóò jiná lójú ayé yìí ti jiná ó jiná lẹ́nu náà fi rí àwádìí sọ́ọ́dì yìí náà yóò tún jiná níta àwọn ọmọ kéwú bá jiná tí wọ́n fún yín ló jẹ kó á níbi tí ń tẹ́ bí lọ́wọ́ ẹ̀ tún jẹun àwọn tẹ́ bí náà ọlá nàbí wa Muhammad ọlá bàbá wa Sheikh Adam ọlá bàbá wa Sheikh Adam wá sí tí mo wá ṣe bí kò jẹ mí lógún àwọn tó bá rẹ̀ yẹn tó rọ́jú nídìí ẹ̀sìn yìí tó fi bá a dé ibi ibi tí wọ́n bá dé yìí èyàn kírò ẹ̀ pé okó àṣeyọrí ni ẹ̀rọ àwọn àga iṣẹ́ tí wọ́n parẹ́ sọ́nà ọlọ́run ò ní jọ parẹ́ o àti tó ti fẹ́ ní kọ̀ọ̀kan wa náà ọlọ́run bàbá Sheikh Adam ọlọ́run àwọn ẹni ọlọ́run رزقتنا مجانا ورزقتنا مجانا اللهم ارزقك فقوها في ديني سيادتها في علمي كفايتها في رزقي سيادتها في البدن توبة قبل الموت راحة عند الموت مغفرة بعد الموت جوز على الصراط والنجاة الحساب يا ذا الفضل والإحسان برحمتك يا ارحم الراحمين يا آلك الموت ويا